Ọkọlá orúkọ mọ̀ ń dáhùn. orúkọ lèmi. Ok. Àwọn èèyàn ti mọ̀ pé mi ní ọ̀dẹ̀ tí ìmẹ́ni kejì mi bóyá dọ̀mí ni bóyá ìdọ́gbẹ́ ni ìdí mọ̀. Mi kò sí lé ń bí. Àwa ti kó wá bí tipẹ́. Kò má ta àìmọye eré. Tó tẹ̀ ní ojoojúmọ́ làwa ń wá bí. Kò má ta àìmọye eré. Ilé la wà. Àwa náà ti gbogbo àwọn yẹn. Ẹja kọ́kọ́ kíra wa kọ́kọ́ kú ọdún náà. Bẹ́ẹ̀ni ọdún. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí wa tó sọ dún eléyìí. Àṣà ìmọye ọdún láyé. Ó kọ́ dùn mí pé ìgbà tí màá délé pọ́tébù. Àwọn èèyàn ń pẹran. Láì jẹ́ pé èèyàn ń bọ̀ kú. Táwọn èèyàn ti tún pajá fún léyá. Tó ṣẹlẹ̀ ní pé. Àwa oníjẹkújẹ ọ̀pọ̀ Áfíríkà sì wà ẹnu wa ò kọ̀ọ̀kan. Béèyàn pa áyàn àjọ máa jẹ́ ni. Béèyàn pẹ̀ fọ́nkọ́. Arógun Masa gan ni ká bọ̀ dúpẹ́ lọ́wọ́ kó sílé. Bẹ́ẹ̀ni. Ìyẹn Saheed Arógun Masa. Abdul Saheed Ìṣọ̀lá Arógun Masa. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá bímọ tẹ́ tí Rafa tí ó sọmọ ló kọ. Ẹni kí Pọ́tébù tó orúkọ yẹn tó. Ẹni tó fẹ́ gba súná lé nìkan láǹfààní àti máa bọ̀. Lọ́nà wo ni? Kí ló kàn ẹ̀ bẹ́ẹ̀ máa fún súná màdé sọ yìí tí màá gbà. Kakọ́ ìdákì kìngọ́. Lóko kíkà. Ó sàn ní ojú bàtà máa ń kàkà tó sọmọ lórúkọ. Ohun tó bá wà lálẹ́ ká ló lè ka bá tí a nìkan òkú ẹni mo dì. Kásá ti máa kàkà bá tí a dà sọ́mọ létí. Ó dáa wọ́n ní ká recognize. Bẹ́ẹ̀ni lórí àgbàgbẹ̀yìn òkèlè. Àwọn dáàdi wa. Mo kí báwo ló ṣe wọ̀n bóyá dáàdi ni wọ́n farabalẹ̀ o. Èmi ti rí wọn láti inú ìwé. Bàbá wọ́n ní bàbá Bọ́lá ọmọ Fálétí. Bẹ́ẹ̀ni Bovat Petro. Bovat Petro. Petro kan o. Ẹ̀gbọ́n ṣé Petro ni àbí. Òkèlè máa jára ẹ. Máa jára ẹ tí bá ti já ẹ kó máa já. Ẹ̀yìn ló kù 25,000. Gbèsè lèèyàn dẹ́ fi rìn nísìn. Ẹ̀yin náà ẹ̀kọ́ sára yín mọ́tò mẹ́ta ti pọ̀ jù lójú ọ̀nà. Ìgbà tí mo ti mọ̀ pé mò ń bọ̀ nbí. Ó sì lẹ́yìn ọ̀dọ́ mọ problem ti máa ní. Kí ni problem? Mo répo ó dalẹ̀. Lépo wọ́n ti ní àwọn epo yìí ní kan yọ ọkọ bẹ́ẹ̀ má yọ ọ̀dọ́ kó sílé ni mò ń lọ. Kan o wá fúlù táǹkì débí. Ó tún dalẹ̀. O máa gán mọ́tò délé pẹ̀lú ògùn Ọlọ́run. Kí ló rí? Ọlọ́run ṣe mọ́tò ṣé bọ́fàtì ló ní arógun arógun ẹ̀dùnà ẹ̀rin arógun fẹ́ yàtọ̀ ọ̀rọ̀ lẹ eléyìí tí arógun ti ń jo owó látọ̀ kan yìí. Arógun ó dà pé kan máa ṣẹlẹ̀ bí. Arógun àwọn alábẹ́ ẹni tó ń jo owó sílẹ̀ ọkàn. Ẹ ti bàbá wa ilé epo inú owó epo wa náà láti gbà padà yìí sí i. Ṣé kò tí yóò tiẹ̀? Yóò tiẹ̀ a máa jó ní. Lukaka ó kẹlẹ̀ lórí o. Àtúntà ọ̀rọ̀ ìkúlẹ̀ o. Kí ló ní ìkúlẹ̀ jọ? Ó ṣe bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ là ń mọ́lẹ̀. Wọ́n ìkúlẹ̀ lẹ́ẹ̀kẹrin yẹn. Àrìnjà ó ti jojo tíátà bíi àwọn àpamọ́lẹ̀ wọ́n ti tẹ̀. Ó sì lé hòtẹ́ẹ̀lì àwa yìí. Bẹ́ẹ̀ni. Inú mi dùn pé mo pẹ̀lú yín bá yín ṣọdún ọdún yìí. Alhamdulilayi. Ẹ sì túnú àwẹ̀ lẹ́yìn mi. Àwa ṣe léyà papọ̀. Ọlọ́run wá kà mí ẹni sí léyà. Àdúpẹ́. Mo dúpẹ́ mo kí gbogbo ẹni tẹ́ wà ń bí ní agbára Ọlọ́run ayọ̀ tó ní kálukú wá fi dé sí ayọ̀ náà la máa bá lè wá. Àmín. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o. Àmín. Mo kí gbogbo ẹ̀yin olóòtú àtẹ̀yìn atọ́kùn ẹ ṣé ibi tẹ́ bá mi dé yẹn ṣe tí bá ti ń bọ́lẹ̀ ń sìn. Ọ̀gá.
ẹ̀kọ́ tí ẹ̀ ju náà sàkọ́lẹ̀ kẹ́ tó lọ jókòó. gbogbo tó ní ṣe pẹ̀lú mi kẹ́ ẹ̀ withdraw ẹ̀ pátápátá ni o. ẹ fèsì àwọn èèyàn yín. àtìgbọ́ ẹ̀kọ́ ju náà sàkọ́lẹ̀ kẹ́ tó lọ jókòó. ẹ̀kọ́ ju náà sàkọ́kẹ́ tó lọ jókòó. ẹni náà sà tẹ bá fẹ́. ẹ̀yin bọ́ọ̀sì yìí náà ẹ lè wàtà láti tó lè sórí ló máa wá sórí ọ̀gá. kí ló ṣẹlẹ̀ mi ń ṣe onífújì. mo mọ̀. mi ń kọrin. mo mọ̀. mo kàn kọ nínú sinimá yẹn ò sọ mí di onífújì. anything ló lè wá sí yín lórí. gbogbo tó bá ti wá ẹ kàn fi dáhùn èèyàn. ẹ má wọlé ẹjẹ ń fi gbogbo ẹlẹ́fun yẹn jọ ẹ torí Ọlọ́run ẹjẹ wọn ẹ mọ̀ pé mi ò láìkí wàhálà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. káyọ̀ ló fẹ́ràn wàhálà tó bẹ́ẹ̀ jù. àdìmọ́ ẹ̀ ta tẹ̀ lẹ́yìn tí wọ́n kọ̀ báyìí. wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ mo kí gbogbo yín yàrá ẹ ṣe wọn ẹ kú lé o. ọ̀gá máàkì lè kílé àná ẹ lò. ẹ bá fún wọn ní àtẹ́wọ́. ṣé wọ́n dẹ̀ gbọ́dọ̀ wọ́n sá gbọ́dọ̀ kọrin. balabọ ṣé orin yẹn gángan ni. ó dà pé kan ṣe wọ́ọ̀yì. ó dà pé fíìmù wọn tó ṣẹ̀ jáde orin ni. orin kọ́ o. kí wọ́n á ní. sinimá àti ní tó ṣẹ̀ jáde. títí mi. títí mi. ṣé sọ̀dọ̀ mi wá ní yẹ́sà ìta gbangba láwọn ẹ ti bèrè tẹ́ mẹ́ta èwo ni tèmi. ṣé tó ti mi gangan. ó dà fíìmù tọ̀dọ̀ yìí. ó dà òrìṣà ajé ni o. òrìṣà ajé ó wà ní Òkìkí Premium TV ó wà bẹ́ẹ̀ báyìí. tí ó lọ lọ́wọ́. kọ́mọ àlẹ́ yẹn pé mo kàn lẹ́jẹ́ kí n kàn kọ́ orin kan nínú tí mo kọ́. ẹ ká sọ pé òkè kájú òkè bí sábà rágọ́ ẹgbẹ́ iṣu kọ́ nìyàn. kọ́mọ àdàbà kọ́ mi wí tòlótòló. kọ́mọ bọ̀ ọmọ tó kú kọ́ mi wá mọ́ tòlótòló. kọ́mọ àgbà kèrè kọ́ mi wá mọ́ ojú òní ti wà wọ́n ti fún wọn ní ọmọ bọ̀ ẹ wo ẹ má jẹ́ kémi kọ́ àwọn alákòókò àwọn tó ń mú ṣiṣẹ́ rè àwa náà kàn kí gbogbo wa nílé ni pé ṣé dáadáa la báyìí ẹ mọ tó fọ́nì àwa báyìí ìlà mi ẹ̀ ń kọ̀m̀plé báyìí sẹ́rẹ́ ni tó kọlà mi mo wá lọ bèèrè lọ́mọ mi níbẹ̀ wá ìlà tí wọ́n kọ fún mi báwo ló ṣe jẹ́. òdòró lẹni tó kọ. ẹ wojú mi ní ẹni fẹ́ pa mí wọ́n wá ní ẹni tó kọlà mi ológogoro ni ó ti mu tí ó kàn dé làárọ̀ gan ló ní ọmọ àgbà báyé gbé mi jáde báyìí ó pọ̀ bẹ̀rẹ̀ ìwàyà ṣé aláwàyà ni. wọ́n ní mo bẹ̀rẹ̀ sí ní ké wọ́n ìgbà tí wọ́n máa fi wo ẹ̀kẹ́ mi ìlà tí wọ́n tún kọ́ lé wa kọ́ ìlà onídùúgbùlẹ̀ ni wọ́n máa ń kọ́ lé wa òré tì náà lóru. irọ́ o. wọ́n kàn sọ fún dẹ́rù làwọn lọ́kọ́ fẹ́mọ̀ yìí àbàjá àdùgbùlẹ̀ náà ni wọ́n ń kọ́ lé wa. bá mi bá tún fẹ́ kẹ́ tó hàn ọkọ̀ tó ní ẹ̀ máa bẹ̀rẹ̀ sọ́rí ọkọ̀ tó yí ọmọ fóni ọkọ̀ fẹ́ máa ṣe cross bí àmì ṣe gbọ́ ọmọ rẹ̀ pé wèrè ọ̀pọ̀ ọmọ rẹ̀. báwo lẹ ṣe sọ pé ké jọ yẹn. lúdò lẹ bá máa rí lẹ́ẹ̀kẹ́ nínú ìsìn. ìmẹ́. ẹ wá mú tó fọ́lẹ̀ àwọn obìnrin òkè wá gbà fún ìwà báyìí bóyá torí pa àkọlà rẹ̀. irọ́ o obìnrin tó bá já gangan máa fọwọ́ tọ́ la yẹn kẹrẹ̀rẹ̀. kí n má tọ̀ láàrin ìgbà tí mo wá ṣe wàhálà mo wá lọ gbé ọmọ kan mo sá náwó kí n tó rọmọ yìí. mo sá náwó ọmọ ìsákàdá gbà fún mi àbáwọnulé. ló bá ní bàbá ṣe é lágbára èmi ní ìṣe ẹ̀rọ yóò ṣe mo ti wà. mo bá ti wọlé èmi náà ti mú nǹkan ẹ ti mú nǹkan ni kò sí wèrè ẹja lọ ló bá wọlé ni mo bá bẹ̀rẹ̀ kí ni èdè rọ́bà dáàbò bò mo ti wọ̀ ó ti gbà ọmọ ikọ̀ ni ó I don't feel you. èké. pẹ̀lú gbogbo òmùkúmu tí mo ti mọ̀ ó fíìlì mi I don't feel you. ó tún di ìgbà. mo bá yọ rọ́bà dáàbò bò mo kàn tí bọ ọwọ́ mi mo ti bọ ọba yìí ó ní gbà ọkọ̀ tó ní ooo I don't feel you. orí ẹ ló kù tó máa ti bọ̀ bẹ́ẹ̀. ọ̀gá kí ni eléyìí báyìí mo kàn yọ kẹ́lẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ ni ó ti bọ́rùn. ó ti bẹ̀sẹ̀ mo kàn tó lọ sí sẹ́yìn ìwà ọkọ̀ tó ní ooo I don't feel you. kí ló máa bí ábílì báyìí o mo kàn yọ lẹ́sẹ̀ ni mo kàn wọ́ ni tí mo wọ́ báyìí mo tún sẹ́yìn tí mo torí wọ́ tí máa já sínú ẹ̀ mo kàn rí kó sílé mi wọ́n ti wà ń bẹ̀. What are you doing here? ìlànà ń bẹ what are you doing here ní kí ni wọ́n náà wá wá. Àforíkọ́mọlédè sọ
Ìṣọ̀lá fèsì àrùn sáyé lè òde sáyé. Ẹ̀yọ́nù wọn láwọn ní ẹ̀yọ́nù Ẹlẹ́dùmarè sáyé nìyẹn. Ìṣọ̀lá FBC tọmọdé ń tàgbọ́ fẹ́ tọkùnrin fẹ́ tọbìnrin fẹ́ tọmọdé fẹ́ tàgbọ́ fẹ́ sáyé nìyẹn. Ìṣọ̀lá bísmọ̀sá ọmọdé mọ̀kálàgbà wẹ́ṣẹ́ gbogbo mi tẹ̀ wọ́n tàbí wá láyọ̀ láyọ̀ la padà sí ilé gbogbo wa àmì àṣẹ ètò wọn. Àrògùn sáyé rè wọ́n ní kọ́kí látàrí fún olókùn mọ́mọ́ sí ìbá. Orígun rẹ̀ rìn tó wọ́n kó sílé Global Hotel and Suites. Ó dọ̀wọ́ ẹlòmíràn, ó dọ̀wọ́ lóhùn bá. Ìṣọ̀lá sáyé di ọ́. Àrùbá. Ìṣọ̀lá sáyé di ọmọ rẹ̀ kọ̀ bí kò sọ òde sáyé. Láti lẹ́yìn lọ́dọ́kẹ́ ogun àmọ́ ẹ̀ṣẹ́ tẹ́wọ́n mi débi tẹ́bí fẹ́lò tẹ́wọ́n bá mi ṣe fàájì ọdún ọjọ́ kẹta Iléyá 2023 onílọ́jọ́ Jímọ̀ olóyin mọ́mọ́ June 30 kọ́sílẹ̀ tẹ̀ láwa yìí kọ́sílẹ̀ Global Hotel and Suites sí ìbẹ̀sálàwà Arógun. Ìṣọ̀lá olùkọ́ gbọ́dọ̀ wọn ṣe bá bẹ́ẹ̀ yẹn. Wọ́n bá tí ò pé méjì. Ìwọ ni mo kọ́kọ́ ṣe ìgbà mi fún lọ́nà olóògbéyàn. Ọba tẹ̀lé o, ọba ni. Ọba tẹ̀lá o, ọba ni. Ọba tí o ṣe gbàgbé o. Ọba tí o kì í fi gbàkan bọ̀kan nínú kábíyèsí. Ìláyé Ẹlẹ́dùmarè o. Ìwọ ṣá ni mò ń fẹ́ o. Ìwọ ṣá ni mò ń fẹ́ o. Ọ̀nàjọ́ má padà lẹ́yìn rẹ̀. Ọ̀nàjọ́ má padà lẹ́yìn rẹ̀. Ọ̀nà má fi mílẹ̀ láyé o. Ó ṣe fọ́tò sọ́mi lọ sọ́mi bọ̀ nínú aláré. Ó fi bàbá kọ́ fi mílẹ̀ o. Olóhùn kọjọ kábíyèsí rẹ̀ o.
lọ́wọ́ èèyàn ní dámìlá èèyàn gbé. wọ́n lókun ìkólẹ́wé wa dàgbà wa darúgbó. gbogbo àwọn ọmọ tó bí wọn ní ṣáájú ẹ̀kú. wọ́n ní wa dámìlá ní ilẹ̀ ọ̀gbọ́n. owó ọkọ̀ ọmọ dúpẹ́. ọkọ̀ títí láyọ̀. ọkọ̀ ìbò kò ló olúwa dá mi láre àkùn ó jẹ́ kẹ́ni tí ò fẹ́ mi kó máa fẹ́ mi ó jẹ́ kẹ́ni tí ò rí mi kó rí mi ó jẹ́ kẹ́ni tí ò mọ̀ pé mo ní lárí kó mọ̀ pé ó ní lárí ó jẹ́ kẹ́ni tí ò mọ̀ pé mo lẹ́bùn orí mi ó jẹ́ kẹ́ni tí ò mọ̀ pé mo ti dáyé ti gbọ́ ẹ́ kó mọ̀ pé mo ti dáyé ti gbọ́ ẹ́ olúwa dá mi láre àkùn transformer kò wá sí ọ̀gbìn àwọn elégbè náà bẹ̀rẹ̀ àwọn onílò náà sọ bóyá o ọ̀dà ìṣúná-dé gbọ́ngbọ́n arágún mẹ́ta yìí ni. wọ́n ní kó máa bọ̀ níjẹ́ ẹ̀fún olóhùn ọ̀dọ́ wọ́n ní kó máa bọ̀ lájà olóhùn ọ̀dọ́ wọ́n ní kó máa bọ̀ ní lẹ́kí olóhùn ọ̀dọ́ nítorí mi náà ní ọgbọ́n láàrin àgbègbè lọ́dọ̀ ẹ o kò máa sẹ́ni tó lè mọ̀ kì í yan bọ́lá ẹ̀yà yèyé mẹ́sọ̀ mo fẹ́rẹ̀ lé mọ́ mi rìn bọ́lá bọ́lá ìyá mi nílùú lọ́dọ̀ bọ́lá bọ́lá ó dára lọ sí ìjọba tó bọ́lá bọ́lá ó fẹ́rẹ̀ ilé wọ́n mi rìn bọ́lá bọ́lá ó dára lọ sí ìjọba tó bọ́lá bọ́lá ìyá mi nílùú lọ́dọ̀ bọ́lá èmi mẹ́sọ̀ gbogbo àgbàdo pátá bọ́lá bàbá ti ṣọlá sáyé rìn bọ́lá bọ́lá ó dẹ́kun sí ìjọba tó bọ́lá bọ́lá kí n kọ́kọ́ wá ṣẹ́ mi ìyẹn bọ́lá 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 ìyá mi bọ́lá 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 ẹ̀rí ni orí múpẹ́múpẹ́ bí ẹ̀kọ́ mi ti dò àwọn ènìyàn kó jára lé rí gbogbo àwọn tí ò fẹ́ gbogbo wọ́n sì máa gbà wọn bọ́lá àlíyá ìyá ẹgbẹ́ owó. ẹ má fi bírọ̀dà wà níyẹn ń bọ́ ẹ má fi kúrò wá gbogbo àwọn sáà. ọlọ́run ní àjọgbìdẹ̀rú onídọ́là ń bọ́lẹ̀ ojú ẹ̀ ti ràn mọ́ ìyá ò lè gbà ń bẹ̀. ìṣọ̀lá arákùn mama ṣàtúnjẹ ìṣọ̀lá arákùn mama ṣàtúnjẹ ọmọ ọlọ́lá olóògbà nínú ayé ó fẹ́ ìrọ̀ta sí iwájú. ó dá wa lórí gáyà méjì kan pẹ̀lú lọ́kọ̀ ó sì wọ̀ ilé wa. ìmọ̀ ṣàkìlá wà ìmọ̀ ọ̀gàmúra. nínú ayé ọmọ lálá ìmọ̀ rẹ̀ o pẹ̀lú àwọn ọmọ sì kọ́ ọ̀pẹ̀ dá. èmi ò ní yálà ìmọ̀ rẹ̀ ní gbogbo ìgbà lèmi ó máa dúpẹ́. kábíyèsí ẹ̀kọ́ nípa àyẹ̀ká ní Abdulwasi ẹ má bínú pé mo bá ń lérí oyè ìfọ̀pọ̀ ìlú orúkọ bàbá yìí ní ìyá Abdulwasi olùgbàyè olùgbàyè onímọ̀kàn láti arúgbó sá àtẹ̀rí lárí mo jẹ́ gba irinṣẹ́ wọn lójoojúmọ́ wọn ò rí mi rí mi ò rí wọn rí nọ́mbà lásán ni wọ́n rí tí mo jẹ́ gba irinṣẹ́ wọn òun ni mo gbà lọ sí Kọ́lá nígbà tí àlàyé mi ń ṣọjọ́ mi wà láì owó
fẹ́ fún mi ọ̀gá mo fi kú mo nítorí pé ojúkòrò kò jẹ́ bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ kò ní iṣẹ́ ńlá náà ìṣọ́lá olùbáyẹ bátàyẹ ìlúṣẹ́ à ń gbìyànjú àdẹ kọrin olórin àdẹ lóhùn olóhùn àdẹ sọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣùgbọ́n kádàrà tó bẹ ní dìbùjì ọlọ́wọ́ ìwọ ló lè yí. torí ẹ̀ mo ṣe sọ pé ìgbìyànjú tí ó bá yẹ o kò ìgbé àrùkù àbùmọ̀tá torí ìtara bá ọkọ̀ ṣàlẹ̀ ibẹ̀ máa lábìyàn olódó débẹ̀ ìgbìyànjú ẹ̀ jẹ́ kọ̀ táyé lè kí ẹ̀ ayé lè báwọn láṣẹ tí kò kò iṣẹ́ torí pé àwọn tó bẹ lókè tábàdíkàkà wọn ti bí mẹ́rin lọ wọn ti bẹ̀rẹ̀ lókè ìtura wọn lọ. ṣùgbọ́n tábọ́lá àwọn èèyàn bíi ti bíi kó sílé tọ́lẹ̀ support ṣùgbọ́n àwọn èèyàn gan burú tàbá kì í sọ́kọ́ kú sọ ọ̀fẹ́ tọ́ra. tí wọ́n lè promote torí pé àwọn èèyàn retí nǹkan tuntun tó fẹ́ gbọ́ gbogbo lórí tó bẹ níta ìsẹ̀yìn tí ò bá kọ́ pàṣẹ akọrin akọ̀táyé akọ̀ṣùpá ṣùgbọ́n èmi ní tẹ́lẹ̀ ní mo dádúró ọkọ̀ bíbá ẹ̀ arógun. torí ẹ mo ṣe sọ pé iṣẹ́ orí rán mi mò ń ṣe orin sánimò iṣẹ́ orí rán mi mò ń ṣe orin sánimò tó olùgbàyè lórí ọjà ti ra ẹ̀fẹ́. ìṣọ̀lá orin okùn mi la èkó orin bá mi sọ orin bá mi sí orin ọjà tí ra èkó ṣáyéde arẹ̀gbọ́n bísọ̀tà lókè ọlọ́run èèyàn kan ìgbìyànjú ẹ̀jẹ̀ kan o ayẹlẹ ayẹlẹ káwọn aláṣẹsì ló kù iṣẹ́ akọni gbogbo ṣátàjà abàṣẹ kò máa fà sẹ́yìn sí o. yẹyẹ bẹ́ẹ̀ sọ gbogbo ṣátàjà abàṣẹ kò máa fà sẹ́yìn sí o lé ṣùgbọ́n tá a bá tẹ pamọ́ ayé pariwo kó sílé iṣẹ́ owó ẹ̀ ó tẹ pàǹpọ̀n ní òṣèré láyé ṣe gbọ́ bó ṣe rówó náà gbogbo ṣátàjà abàṣẹ kò máa fà sẹ́yìn sí o lé. ṣùgbọ́n tá a bá tẹ pamọ́ àwùjẹ káyọ̀ ní pọ̀ ju jíṣẹ́ táyé mọ́ wa mọ́ ló tẹ́lẹ̀ òfin àjò gbogbo ṣẹ́fẹ́ dábàá ṣe ìbọ̀wọ̀ àfẹ́yìn tí ó lé ṣùgbọ́n tá a bá tẹ pamọ́ àwùjẹ káyọ̀ ní pọ̀ ju jíṣẹ́ táyé mọ́ wa mọ́ ló tẹ́lẹ̀ òfin àjò èyí bẹ́ẹ̀ ṣe ẹwà tó wà lóògùn mo bẹ̀rẹ̀ bí eré máa ní. ọ̀pọ̀ fún mi lọlẹ̀ aṣáájú ẹ̀jẹ̀ ló máa pè mí. mo kúkú fẹ́ lọ́wọ́ gbogbo ìrìnàjò mi tó tẹ̀lé. ẹ wo mi ò jẹ́ káyẹ̀rẹ́ mo jọrin tí mo mọ̀ lọ. ọ̀pọ̀ bálẹ́tì bọ́lá ọ̀pọ̀ bálẹ́tì aláṣẹ bọ́mbà kò tẹ̀ aláṣẹ bọ́mbà kò tẹ̀ òyìnbó ẹlẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ bálẹ́tì. olólùfẹ́ mi ni bọ́lá ayétọ́rọ̀ mọ́jọ́ ẹgbàá tó náà dalẹ̀ ṣẹ́dọ́là kó tó jẹun. bọ́lá fún kíákíá rẹ̀ ọ̀gá ọmọba lẹ̀ níṣọ́lá ọmọ kíákíá rẹ̀ ọ̀gá ọmọba lẹ̀. wọ́n bá ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ ṣe tó ẹ kì í pèsè kí ló dé. ẹ nífẹ̀ẹ́ wá mọ́ ni mo ní láéláé ìbò ni wọn kò gàmí sí ọmọba létí. ìkọ̀kọ̀ máa ń ṣàmì ẹ̀ láyé ìyọ̀ nífẹ̀ẹ́ mi tí mo mọ̀ kó ṣe. abúlé bá sàmì ni mo ṣe bọ́ ọlọ́run. wọ́n bá ọmọba létí.
fẹ́mi fún ọmọ ìyá arúgbó láyé lòó ṣe èèyàn bọ́lá mi ọ̀gá wa ò ní wálẹ̀ láyé bí. wọ́n là bọ́ bá létí kí n pẹ́ kọ́ máa ṣẹ́ mi ẹ̀ ṣàmìyàn èèyàn tó ní ọ̀rọ̀ ọdún máa sàásà yìí èèyàn tó ní bí pàṣà àrògùn pa gbọ́dọ̀ pọ́pà níbẹ̀ nítòsí ẹ̀ ó lẹ́nu rí wọn. àwa tábẹ̀ lọ́nà lójú agbára bọ́lá ọmọlúwàbí ni tó sì fún àwọn ojú àánú lójú wọ́n bá oníkàṣà lóhun ẹ tí ò ní máa lọ́lọ́hún fẹ́ oníkàṣà lóhun ẹ tí ò ní máa lọ́lọ́hún fẹ́ oníkàṣà lóhun ẹ tí ò ní máa lọ́lọ́hún fẹ́ àwọn òbí bá lẹ́ sáwọn pẹ̀lú lóògbé. Bọ́lá ọ̀hún bá lẹ́sí ayé náà wọ́n sọ ìṣù ẹ̀gbá òun náà dalẹ̀ ṣẹ́gbọ́n náà tó tó jẹun ìṣù ẹ̀yọ́ sáàbì ènìyàn lábẹ́bí aláṣàkómájẹ ayé tí ó lọ kó tẹ bàbá mi ní kí wọ́n má ṣe wà rẹ̀ láyé èèyàn Abíọ́dún ọlálẹ̀ ẹ̀yọ́ ló wà tó yìí Abíọ́dún ọlálẹ̀ wọ́n máa tẹ kí ẹ kí ẹ ọ̀gá wa Bọ́lá ọmọ wá létí ó máa ní wà rẹ̀ láyé bí Bọ́lá wá létí ó wà rẹ̀ ó yọ́dọ̀. Ọmọ bá létí Bọ́lá ó máa ní wà rẹ̀ láyé bí kí gbọ́dọ̀ má ṣe fi ẹ̀ lọ wọ́n lè tún máa rówó náà ọmọ bá létí ó ti ń pẹ́ gan tó ti náà mi lówó kan ti pẹ́ ti pẹ́ ọlọ́run ní èèyàn kan. ìyá mi nínú dọ́tọ̀ àṣírí láti ẹ̀fọ́ pariwo. nọ́mbà wá kọ́sílẹ̀ òṣì mo dúpẹ́ ẹ̀kọ́ ọ̀dá mo dúpẹ́ mo kì í ìyá kò ṣe má ní mo dúpẹ́ nọ́mbà wá ìyá torí rẹ̀ mo dúpẹ́ gbọ́mọ rí àdúgbà ọ́. torí kì í ṣe gbogbo ènìyàn lórí àdúgbò. mo dúpẹ́ torí kì í ṣe gbogbo ènìyàn lórí àdúgbò. Mama Ṣẹ́gun ìyá nọ́mbà wá ọ̀sílẹ̀ olùwádàmí lọ́rẹ̀ ilẹ̀ Mama Ṣẹ́gun nǹkan kò ní ṣẹ́mi ẹ̀ láyé ó máa ní wàlẹ̀ láyé ń bí. mo dúpẹ́ ọlọ́mi ìyá ọlọ́run ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣàwọn adúgbò fọlọ́run wọn bá ní ìwọ́gbọ́n ọlọ́run ní ọlọ́run ò dẹ̀ ní fi rẹ̀lẹ̀ láyé bí o. mo dúpẹ́ adẹ́tùkú panẹ̀ wọ́n ṣé kí n sọ ilé tuntun tá a máa ṣí arẹ́gùsà yìí lè ṣọlá ọlọ́run ní èèyàn kọ́ adẹ́tùkú panẹ̀ wọ́n kó sílẹ̀ 1 year anniversary ìyẹn lọ́gọ́ stone èmi náà ní pẹ̀lú sasu ìṣọ̀lá lóko sọ yìí mo dúpẹ́ ọlá wọ́n máa kí ẹ́kì ẹ̀yìn ilẹ̀ ó mọ̀ níwàlẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé mo dúpẹ́ ó gbogbo kọ́ ní ẹ̀mí. ó gbogbo kọ́ lẹ́sẹ̀ mi èmi yá aláìlé mi ọ̀rá ó máa padà wà gbogbo kọ́ lẹ́sẹ̀ ó gbogbo kọ́ lẹ́sẹ̀ èmi ní kọ́tọ́ ó gbogbo kọ́ lẹ́sẹ̀ èmi yá aláìlé mi ọ̀rá ó máa padà wà gbogbo kọ́ lẹ́sẹ̀ mo dúpẹ́ ẹni tí ò ní jẹ́ dúpẹ́ ẹni tí ò ní jẹ́ dúpẹ́. ẹni tó dúpẹ́ kó dìde láàrin ọ̀pọ̀ ènìyàn kó dìde láàrin ọ̀pọ̀ ènìyàn. ẹni tó dúpẹ́ kó dìde láàrin ọ̀pọ̀ ènìyàn kó dìde láàrin ọ̀pọ̀ ènìyàn kó pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ yá. ìmọ̀ tó wà wá ní jókòó báyìí. wọ́n dúpẹ́ ọlọ́run
lórí ìfowópamọ́ kí èkó pàṣẹ gómìnà ẹsẹ̀ mi tó lè yọ káyé pàṣẹ mi kò tó bá mi àwọn gómìnà máma gbà àgbàrá wọ̀ mí títí aláyọ̀ máma gbà àgbàrá wọ̀ mí ọlọ́run ìṣàlẹ̀kọ́ àdó ẹ lórí ìfowópamọ́ kí èkó pàṣẹ gómìnà ẹsẹ̀ mi tó lè yọ káyé pàṣẹ mi kò tó bá mi àwọn gómìnà ẹ máa wò mú ẹ máa wò mú. Títí láyọ̀ mi yọ, títí láyọ̀ mi yọ, ẹjọ́ ti bu kó ní wọ́n pè mọ́ gbọ́. Àwọn ìyá ni ìbùkún wà láyọ̀. Wọ́n náà sọ̀dù títí láyọ̀ kó má ní bàjẹ́. Mo dúpẹ́ láìmọ̀ kí èkì mọ̀ kí èkì Sayé ti sọ̀rọ̀ àrùn tún dé ìrùmọ̀ ẹ̀ nínú olórí. Sayé ti sọ̀rọ̀ àrùn tún dé ìrùmọ̀ ẹ̀ nínú olórí. Sọ̀rọ̀ tí mi kẹ́ àwùjọ lórí báyìí ló lórí yẹn. Lórí lọ́wọ́ jọ torí ọlọ́run mo bọ̀ wá. Lórí lọ́wọ́ aláàjì mo bọ̀ lórí ọlọ́run. Ṣé bẹ́ẹ̀ ni ẹni káwé mo wá sí àyẹ́ sí kò gbọ́dọ̀ nínú mi lọ́wọ́. Ṣé ní ẹgbẹ́ ẹgbẹ́ ìgbọ́ pé àwọn ti àyẹ́ sí iná ti ṣe lásán yìí ní èyí ṣe ń lọ. Àwọn ti jọba ó máa fi ẹ́ kí àwọn èèyàn ti ní bí pàṣà ní àrùn. Màmá yóò máa dé ó kí àkíyà ilẹ̀ o. Èèyàn bí pàṣà àrùn. Ayé ti ní à. Àwọn tí wá ní àwọn olùgbàgbé lórí ìbára ẹgbẹ̀rún láwà láró lórí lọ́wọ́ mú bọ̀ wá àwọn àrùn mẹ́ta àjẹ́ mẹ́ta àwọn àjẹ́ mẹ́ta lójú lọ́wọ́ àwọn àjẹ́ olówó àwọn àjẹ́ ọlọ́wọ́ àwọn àjẹ́ kó sílé ṣẹlẹ̀rẹ̀ láwà láró mọ̀ ṣe é mọ̀ ní ìyá ẹ̀gbọ́n náà ìyá gbogbo wa nìyẹn ìyá gbogbo wa nìyẹn tó bá ti sọ̀rọ̀ lọ́dẹ̀ bá ní bàbá ẹ má ṣe bínú àrògùn ó ti tán. ṣùgbọ́n màmá títí àláyọ̀ nọ́mbà 2 wọ́n ti ẹ̀ ní sọ̀rọ̀ ó ṣẹ̀wọ̀n wọ́n ti ẹ̀ ní sọ̀rọ̀ ṣùgbọ́n màmá sùúrùtù mo gbé fún ìbùkún olúwa màmá tí ó ráyè kò ráyè kò mọ̀ọ́mọ̀ kò ráyè ó sọ pé kò sáyé wòrè lọ́dọ̀ mi yọ. kò sáyé wòrè lọ́dọ̀ mi yọ. tí aláyọ̀ mo kí ẹ dáadáa. màmá tọ̀ ìṣọ̀lá mi ṣàṣàwọ̀. lórí lọ́wọ́ ọmọdé kú kalẹ̀ mọ̀ ṣe é bínú. ayélujára ìlú wa lórí lọ́wọ́ alájí mi ti mi ní. ọmọdé lẹ́mọ̀ lè sí ṣùgbọ́n wọ́n tẹ̀ sí ṣe lórí lọ́wọ́ alájí mi èyí sí wọn. lórí lọ́wọ́ alájí ràṣídà tún lọ́wọ́ yìí. kéèyàn tó wá ní wá láti London ẹ jẹ́ kó bùkún káwọn arójú ara wa ràṣídà tún ọmọ ìdújọ́ bíbí rẹ̀ bàbá wọn ní orí lójú orogún ìdíwòrò lójú ìyá ẹ̀ ò ṣe. ràṣídà tún gbogbo lọ́dọ̀ oníbàjẹ́ ràṣídà tún ò ṣe. ràṣídà gbogbo ọ̀gá ti rá
Rashida gbogbo bàtí láti rí ẹ̀mí ò mọ bó ṣe máa ṣe mí. Mi ò mọ bó ṣe máa ṣe mí. Máa jó Rashida tó màmá tẹnu jọ bí mi. Mi ò mọ bó ṣe máa ṣe mí. Ó kàrí Rashida tó àwọn tèmi nínú lọ́jọ́. Máa jó Rashida tó. Rashida tó máa jó Rashida tó lọ́dọ̀ tó mi. Ó kàrí Rashida ọmọ wíníwíní lójú orogún èyí wọn lójú ìyá ẹ̀ ṣe mọ́kàn ní ìgbà mi èyí wọlé tọ̀pì ó fẹsẹ̀ méjèèjì jẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílé aláfíìsà ó sọ wọ́n dọ̀rọ̀ nígbà tó. ẹ̀kọ́ ń bẹ̀ wá ń bẹ̀ ẹ̀kọ́ ń bẹ̀ wá ń bẹ̀ àyà mi ò já o àyà mi ò já láti ibi gbẹ̀yìn o ẹ̀kọ́ ń bẹ̀ wá ń bẹ̀ owó màmá méjì ló náwó owó màmá méjì ló náwó alájà Rashida tó mú ṣó wá ó lè tó màmá méjì Rashida ó Rashida ṣó wá pa. ọmọ ẹdún jẹ́ bíbí ṣó wá pa ọmọ Rashida tó ṣó wá pa. Rashida ikú òde pa ẹ́ fún mi àwọn oníṣẹ́ fún mi. ọjọ́ Rashida tó Rashida èèyàn bọ́lá alẹ́ àmì ọ̀pẹ̀ bàbá tèmi èyí mẹ́ṣọ́ bàbá tèmi èyí mẹ́ṣọ́ Rashida tó gbogbo lọ́dọ̀ bàbá nígbà ayẹ nítorí mi máa lọ ṣe débí Rashida tó bàbá. ọpẹ́ adéke olóòrò ẹ bá jẹ gbogbo wọn jù olùgbàyè wá sí gbogbo oníṣẹ́ tá a lò lọ́wọ́ olùgbàyè ní ìbọn tó ń bẹ̀ pọ̀ ìbọn tó ń bọ̀ lọ́nà olùgbàyè bá a ṣàyè wá sí ọmọ Yétúndé ayé tí màmá Yétúndé ọlọ́ọ̀kan ló ní kíní rẹ̀ sẹ́t ọjọ́ tí mo fẹ́ pèrè iṣẹ́ àwọn ni mo pè mo ní àti Yétúndé mi ò ràwọn oníṣẹ́ kọ́kùnrin iṣẹ́ wọn ọ̀dẹ̀ gbé kọ́ ọ̀rẹ́ mọ́ wọ́n ní sẹ́ ní nọ́mbà máníjà mo ní mi ò ní wọ́n ní máa sẹ́ǹdì ẹ̀ẹ́dẹ́ pé máníjà ìgbà tí máníjà dé lọ́wọ́ sọ fún mi pé ìyàwó ọ̀gá lé pé o ìyàwó ọ̀gá lé pé o ìyàwó ọ̀gá lé pé ìyàwó ọ̀gá lé pé òun nígbà yẹn ọkọ̀ Yétúndé kí n kọ́kọ́ máa ṣàmì yẹn ṣàmì olùgbà yẹn máa ṣàyè owó ọkọ̀ Yétúndé ti wá ní. bámi tọ́jú ọmọ nínà èèyàn búkì ìmùlẹ̀ Yétúndé ní gbogbo ẹ̀yìn wà lẹ́yìn láyé ohun ẹ̀yìn mo ṣe láyé rí Yétúndé bámi tọ́jú ọmọ nínà bámi tọ́jú bùkọ́lá mi mú fi ojú olùgbàyọ̀gá wa fàtáyé olùgbàyọ̀gá wa ẹgbẹ́ gba iṣẹ́ wọ́n promote olórin ẹtúkọ̀ balẹ̀ mọ́ iṣẹ́ ọmọ yìí tó mọ́ lọ́nà àgbẹ̀dọ̀ máa ṣe ni. ìṣọ́lá adókò máa sa ẹ̀gísì rẹ̀ bitmasa ló ń kọrin àwọn tèmi ló ń bá díje ló ń pẹ́ o. adẹ́lẹ́ yóò kọrin bí arúgbó ẹṣẹ́ jẹ́ fún wa. olùgbàyọ̀ gbogbo ìjọba ti dé ló máa gbàyè lójoojúmọ́. olùgbàyọ̀ bá sáyé ìwà wàsí owó ọkọ̀ Yétúndé wọ́n bá yé tí màmá mẹ́sẹ̀ rí ẹ̀ta tó mẹ́. olùgbà àtẹ̀láyé ọ̀gá olùgbà yẹn bàtà yìí ọkọ̀ ayé tí màmá Yétúndé. alùpàá yẹn bàbá mi mọ́ ìyá Ìjẹ̀ṣà mo kí ẹ ẹ̀rù máa ní wàá rẹ̀ ìṣọmọ tó ti jiná tó ìṣó yín lẹ́nu ìyá kábíyèsí ẹni mo sì ra ẹ̀rọ bàbá Ìjẹ̀ṣà mo kí bàbá wa agbádá ńlá lóye lọ́bàá báyà orí ẹ̀rù gẹ̀rẹ́gẹ́ lóye ayé lọ́bàá lórí bàbá Ìjẹ̀ṣà bàbá ọba ìyá Ìjẹ̀ṣà ìyá ọba kílẹ̀ ń gbọ́ bá pé ọba aláṣẹ. Orí lọ́mọ lọ́sọ̀ọ́sẹ̀ ká.
láìla. ọgbẹ́ Agége. Nígbà tó jà nígbà yẹn àwọn ọdún yẹn dẹ̀ ti pẹ́. Wọ́n ò ṣàkóbá, wọ́n ti wà ìdẹ́. Èmi ò sọ pé kóníkálukú má ṣe joyè tó bá fẹ́. Àtẹnigbádé Adéfújì sórí. Àtẹnijọba orin tó ti lọ sí Amẹ́ríkà tó ti fàyè lẹ̀ tó jọba orin. Àtọ̀gá ńlá Wàsíù Àlàbí. Àtọ̀gá ńlá Adápẹ́sùn àtẹ̀túó àtàwẹ́wẹ́. Àtẹni tó sọ wípé aláyélúwà lòun ó. Gbogbo ẹ̀ kò yẹ kó lè jọ̀rọ̀ mú bí. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo ní láti sọ. Ara bẹ́ẹ̀ tí mo ní láti dá. Ẹyẹ bẹ́ẹ̀ mi jòkó kẹ́tẹ̀ tó má ní sísọ rẹ̀. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo ní láti sọ. Ẹ̀gbọ́n tí Fújì bá dá sí mẹ́fà kìlọ̀ ọ̀pọ̀ tiwa. Yàtọ̀ sáwọn tó ń bọ̀ lẹ́yìn tó jẹ tán ọba kọrin lákòólú ìfimọ́ àkọ́kọ́. Àwọn àtọ̀gá ńlá ṣáà àwọn àtẹ̀wá bínú. Ẹni tó bá kọrin láàgó pàṣẹ ògbọ́n. Wọ́n lè jẹ́ kó ráyè dáàgó òṣùpá mọ́. Ilẹ̀ fẹ́ sọ Fújì ìgbà rẹ̀ sọ fún mi náà. Arógbó Sàyídì náà sọ̀rọ̀. Ìjọba Adéṣínà náà kì í lọ fẹ́ sí mi. Torí pé táwọn kan bá bá wàhálà àwọn ẹ̀tẹ́ ti gbọ́. Ìgbò Gàdí. Tí ó bá ká sọ wàhálà kò ní dáadé. Yàpẹ̀ náà ni mi ò bẹ̀rù èèyàn mọ̀. Táwọn kan bá bá wàhálà àwọn ẹ̀tẹ́ ti gbọ́. Tí ó bá ká sọ wàhálà kò ní dáadé. Àròjà Paragon. Wọ́n ń gbádùn ẹ̀, èmi máa ń tijú. Tí ó bá ká sọ wàhálà kò ní dáadé. Ṣẹlẹ̀ mẹ́sàn tó kù ẹ̀ ni wọ́n jọ kúrọ́. Lẹ́nìyàn pọ́njẹ́ òníyàn ló sì já sí pé. Ọlọ́run mẹ́ni tí ó ń ṣe tó ti dúró wọ́n. À ń fẹsẹ̀ bàbá tí Bíbélì ní ìrọ̀rùn ní ìgbìmọ̀ wọn sáfàrà. Ẹ̀ṣọ́ ìwà táwọn nítorí ọ̀la. Àrùkù Màsà ẹ̀ ṣe rere. Sàbẹ̀rẹ̀ wọn tó tókè tó ẹ̀ àkàbọ̀. ọgbẹ́ Agége. Sàbẹ̀rẹ̀ wọn tó tókè tó ẹ̀ àkàbọ̀. Ẹ má má gbà wọn náà, ara wọn náà ṣe. ọgbẹ́ Agége. Àwa lè gbá kàmáàgà òkè tí wá lọ. Ṣùgbọ́n táwọn bá bá òkè yẹn jẹ́ tá sọ fún wọn kó wọ́n sálẹ̀ láti wá aṣọ ìwà wọn ṣe. Bí o sá kàmá wọn lulẹ̀. Fọ́n wọn lẹ́sẹ̀ wọn àwọn padà kọ́ lápá. Olú ayé mu àwọn kú. Ó sílẹ̀ mu àwọn kú. Mo lóyà sáwọn ẹ́dás. Ìgbìyànjú náà èso pọ̀. Ṣùgbọ́n kọ́lé dókè ká àwọn àlejò yàn. Àtúnṣúmọ̀ tọ́lọ́run tún gbà fún. Bá ṣe súnmọ́ wọn tún mú àníyàn tàbí jáde sàgbẹ́jẹ́ mọ́ káwọn bọ̀ bá wọn kò ṣe. Ìyẹn ni mo rà ṣe. Wọ́n bá mi ṣẹ́gun wọn dá mi. Wàrà níjà. Àwọn kò là kò jẹ́ àríṣe. Wá dá mi lọ́hùn àdúrà. Orí rẹ̀ gbà kí mo gbé wá. Ọlọ́run ṣe. Wá bá mi ṣẹ́gun wọn dá mi. Àwọn kò là kò jẹ́ àríṣe. Wá dá mi lọ́hùn àdúrà. Orí rẹ̀ gbà kí mo gbé wá. Agége. Ṣáàrìtì ọ̀tá ẹni ṣáàrìtì yọ̀tá ẹni báyìí padà tó dọ̀rùn ó ṣe é ṣe ìbámu níbo. Ṣùgbọ́n tí ọ̀rẹ́ ni báyìí padà tó dọ̀rùn ta àti mọ́ ìwà pẹ́ wà láyé ìyára. Àjàgbé dákọ̀. Wá bá mi ṣẹ́gun wọn tán mi. Àwọn ọkọ̀ ìlànà kò jẹ́ àríṣe. Wá dá mi lóhùn àdúrà. Orí rẹ̀ gbà kí mo gbé wá. Àrùkù. Wá dá mi lóhùn àdúrà. Rẹ́kọ̀dù yẹn, òun ni mo ṣe tí bàbá fi pè mí. Wọ́n fẹ́ ìjà tẹ́bí ṣe ọ̀gá ńlá ní 2013. Ìṣọ̀lá
mọ̀ tán iṣẹ́ tí mò ń ṣe ó yẹ mi yege. mo súnmọ́ gbà mo sì bá gbà yẹn mo láṣọ yẹn lórí kan ó tún wà lára mi ò bá aṣọ yẹn. orin jẹ́nẹ́rálẹ̀ àti bàtìpẹ́ kó tó ní ipa àná mi kan láyé. mo bá lu gẹ́sì ṣàjẹ́ ló kọ́ nígbà yẹn. ó forí júwe bá àwọn obìnrin ṣòrí. ó fi sọ̀sọ̀ kú sọ àná fi dé bá kàn yẹn. ló fi sọ pé kó níjọ́ àgbẹ̀. àṣìyọ lórí ìmọ̀ràn ògẹ́sì ló bá gbé. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lójú ayé ànábì. ọ̀gbẹ́ni kọ́ńbẹ́ àṣà ni ló jẹ. sábìsì lórúkọ bàbá lórí. mùsùlùmí ni yóò kọrin mùsùlùmí. lójú àwọn kẹ̀kẹ́rì ojú ayé ànábì ni. láti rí káàbù tó máa bú ànábì yẹn. ó padà wáyé ó mórí ànábì o. oníṣẹ́ ńlá bá lù kí gbà ọmọ òun. kò sọ̀rọ̀ tẹ̀lé mọ́ọ̀kan sọ̀rí. arógún sọ̀rọ̀ tó ní kò kí o sọ̀rí. ọ̀gá mi kọ́ ìtọ̀. òṣùpá sọ́ńgà yẹn lórí ayélujára bá a bá sí lọ́nà ìmọ̀yìn bí irọ́ ni. ẹ lọ wọ nínú kùránì ìfẹ́ ṣe máa bá mi yẹn. àtẹ̀lẹ́sẹ̀ ṣe ọ̀gá ńlá torí ẹ̀ mọ́jẹ́ sọ pé eléré láwọn àlọ́rọ́gùn. lọ́sẹ̀ tó kọjá òkèlè olóṣèlú sí ilé kan ọwọ́ ní kíkọ níbẹ̀ mo ní best actor mi nínú kọ̀mẹ́díà òkèlè ní ọ̀dẹ̀ kan wá sọ pé rómọdẹ̀ mo ló yẹ òpè ìṣọ̀lá nípa sàrà lógún torí ẹ̀ ló sílé ọ̀gá torí ẹ̀ mo ṣe sọ pé tẹ̀lé ní ọjọ́ tààdọ̀ táwọn ọjọ́ tó lọ́nà ọjọ́ tó tó náà lọ́tún lọ́tún lọ́rọ̀ láàrín ọjọ́ ọ̀tọ̀ lọ́hùn tó ṣẹ̀dá ẹ̀. ó lọ́lọ́hùn lẹ́yìn òde kan bẹ́ẹ̀ni mi tó dákọ̀.
láti mílì pé gbogbo owó ni máa ń dárò ní ẹ̀wọ́n ló gbowó wẹ́wẹ́ wá ètò à. ó ṣe orúkọ tó gbà yìí ní ìgboro láyé fẹ́. ọ̀gá wa ti sọ pàṣọ ti sọ ó lé mi mú kọ́gà jó ẹ náà lọ bẹ́ẹ̀ ó tún lọ bẹ́ẹ̀ náà òṣè ọ̀gá tó ti kó stáì mi wà lẹ́nu. mo fi dé orúkọ tó gbà yìí ní gbòòrò láyé fẹ́. ọ̀gá wa ti lọ rí àsì jógan oríṣiríṣi stáì náà mú wá lẹ́nu ó di stáì mẹ́ta tí wọ́n ti mú wá ọlọ́run ọ̀gá tí wọ́n ti lọ kọ́jú gan ni o. orúkọ lórúkọ wọn àpèjẹ tí yàn ni kò yẹ kó jẹ ẹlẹ́nu bó ṣe ń kọ́lé ìbáṣọ tó ń kọ́lé ìlú ó sì lè dẹ̀ kó sílé ó tún máa tẹ̀ síwájú ó sì lè dẹ̀ kó sílé ó tún máa tẹ̀ síwájú ó sì lè ẹ̀jẹ̀ ká tẹ́wọ́ àdúrà sọ̀bà ọlọ́run ọ̀nà ńlá kọ́dá tún tẹ̀sí gbọ́ àròyé wa ìgbà yìí tí mo sọ fún tí mo lè jayé mi kò jẹ́ kí rí mọ́rí ló pa ọlọ́run ìbára tóun ló yẹ kéèyàn àsìkò yìí tí mo sọ fún tí mo lè jayé mi kò jẹ́ kí rí mọ́rí ló pa ọlọ́run. àdúrà mi nìyẹn ṣojú àrògùn bọ́lọ́run sáyẹ̀nsì kó máa jẹ́ ó pẹ́ o ìrọ̀rùn ní kí gbogbo ẹ̀ ó bọ́ sí mo mọ̀ pé kò lè fún ẹ bàbá láti ṣe èmi lọ́dẹ̀ promise lójoojúmọ́ tó bàbá dúpẹ́ mi ò ní yálà ìwọ̀n rẹ̀ tó bá lè ṣe fún mi. ọmọ olóko ni ní sẹ́dọ̀ oníṣọ́nà ọ̀gbọ́n tí wọ́n gbé bọ́ọ̀lù oṣù ọ̀dàdà ìyẹn làwọn olóko mi sáré bọ́yá lè bá ọ̀rọ̀ yìí bọ̀ ní ti bá rí wọn ẹ̀rí àpàlì tọ́lọ́run tí ò lè wà ọ̀gbọ́n wà ń dàbò lé lórí ẹjọ́ sì ń tún àìsàn owó ẹ̀jẹ̀ ìgbà kó rí ni. ó ètò èdè oúnjẹ sọ̀rọ̀ láàrín ọjọ́ sí ìgbọ̀lá náà jọ lọ́dún láti lọ́rọ̀ láàrín ẹsẹ̀ bọ́díṣọ̀ ó lè jẹ́ tọ́jà ọmọ náà yìí ẹsẹ̀ bọ́díṣọ̀ ṣé mi àbọ̀gà ọ̀gá máa jókè mi lọ ẹsẹ̀ bọ́díṣọ̀ mo sọ pé ṣé bẹ́ẹ̀ ń gbọ́ èèyàn tó ṣe bẹ́ẹ̀ ń gbọ́ èèyàn tó. àlùjọ mi ìwọ̀n tó tún bá mi ìwọ̀n tó. ẹsẹ̀ bọ́díṣọ̀ ọ̀gbọ́n kíkẹ́ bọ́mbà aláṣẹ bọ́mbà sọ̀tẹ́ẹ̀lì kú kalẹ̀ níbẹ̀ yẹn ọ̀gá ọmọlúwa nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ ìlú máa fi yẹ́ níbẹ̀ yẹn ọ̀rọ̀ ṣe. ayé tí máa mà yẹ́ túnde yé túnde bá mi lálejò kí la ó ti dùn yìí sí kì í jẹ láàkì í jẹ ọ̀rẹ́ àpò omi ìhòòjọ́ omi lábì omi ṣòro omi wẹ́líyẹ́lí èyí yára ọ̀fẹ́rẹ́. ayé ògara ayé tí máa wà yé túnde. Alájà bí kẹ́. tó bá dá lẹ́sẹ̀ wà rí bó ṣe rọrùn tó ayé
Bọ́lá ọjọ́ yẹn máa rí ó tí mo mọ̀. Wọ́n bá tí wọ́n ti rò pé bẹ́ẹ̀ gidi kò lè bá wọn jẹ́ níyàn wọn padà. Lọ́mọ tí wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ yìí tí mo mọ̀. Bọ́lá ọjọ́ yẹn máa rí bẹ́ẹ̀ gidi kò lè bá wọn jẹ́ níyàn wọn padà. Lọ́mọ tí wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ ọkọ nífẹ̀ẹ́ mi Bonvat gbogbo ìgbà ọpẹ́ ní tìyẹn ó Bonvat. Gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́ mi. Ọmọ bá létí ètò ayé mi níbẹ̀rẹ̀ ọkọ̀ kòrò. Àti lè dìde wádìí ìṣòro olóyèjú. Èmi náà mọ̀ kó padà lè yọ ọmọ sọ. Mo tilẹ̀ ti kọ́kọ́ rà rò pín bó ti jù. Mo tilẹ̀ ti kọ́kọ́ rà rò pín bó ti tán. Mo ti rò pé wọ́n jẹ́ àbúni. Mo tọ́ di bàbá mi tó forúkọ rò mí hàn wá sí. Bọ́lá bá dé lórúkọ mi bàbá ayọ̀. Adámíṣẹ́ tí wọ́n ti rò pé bẹ́ẹ̀ gidi kò lè bá wọn yé ní ọ̀nà ọ̀pọ̀ àdá. Ọmọ tí wọ́n bá wọ́n sọ yà pé ọmọ wa ni. Bọ́lá má dúró má jọ̀bọ̀ sáré ọ̀sájú láyé. Sáré ọ̀sájú láyé. Ṣòwò Bọ́lá ló jẹ tó báyìí. Nígbà tí Bọ́lá wá ní last year, ó tó báyìí. Ó ti jẹ́wọ́ gold, ó jẹ́wọ́ aṣọ. Má dúró má jọ̀bọ̀ sáré ọ̀sájú láyé. Ṣàlàyé ló bá mi mú tó bọ̀. Máa wá bí ẹ pé báwo ni ṣe lo ìṣẹ̀mí ẹ sí? Wá bí ẹ sórí ló máa bóyá ẹ lọ́wọ́. Kò máa wí ní opportunity ní ìṣẹ̀mí ẹ dà ó. Lórí má fi ra rìn rẹ̀ tó gbọ̀ kó má lọ. Má fi ra rìn rẹ̀ tó gbọ̀ kó má lọ. Ṣàlàyé wọ́n bínú ọmọ ológo. Wọ́n bínú ọmọ ológo. Ṣàlàyé ọmọ yèyé wà jọ. Ìdùnnú náà jọ. Àrò òde ní wọ́n lè dàgbé. Owó ìdíláyé sí. Bísí gorí lẹ́yìn. Ọ̀rọ̀ àtàwọn ọmọ kékeré lórí ìlú ní Bámínú. Lórí dé àbọ̀ sí ẹ̀dá ìgbà. Àbúrò wọn bẹ̀rẹ̀ sí ọlọ́tẹ̀lẹ̀ ọmọ ṣàlàyé àbúrò. Àlọ́bí ọmọlẹ̀ ọmọ ìyàwó àlọ́bí. Àbúni ló jẹ́ báwo bẹ̀rẹ̀ lágbè tó ń bá lábẹ́ lọ. Ẹ̀yọ́ Bọ́lá àlìyá ọ̀bí wọn lọ́dọ̀.
bí wọn mi. Pounds bẹ́ẹ̀ $100 bẹ́ẹ̀.